Famous TV. Click Famous TV on YouTube to subscribe to our channel. Please like, comment, and share. You will be blessed as you follow us on YouTube. God bless you. Àtàwọn ọmọ Sọláàjì Adékéré mi lójú òde. Màrèmú jí ọmọ ẹ̀pọ̀ ẹlẹ́yọ̀, ọmọ Táyọ̀ lọ́rùn. Àríkódé mẹ́kú délé ra ibi tó kù. Ọlọ́lọ́bí olùlárí ọ̀sọ́wọ́ ẹlẹ́gàn mùrùwú ni. Ọmọ ọ̀sọ́wọ́ ẹlẹ́gàn ọmọ Buhari. Ọlọ́lọ́bí olùlárí mọ̀ bá lásùkú lárú. Ọ̀yẹ̀ méjì wọn adé ìpè, bàbá wọn ló dé pinnu tán wọn àtúnṣe gídàgbò. Mo ti pé lójúmọ́ bí Muhammadu Ṣẹ̀kẹ̀rẹ̀. Lójúmọ́ bí Muhammadu ọmọ Káríọlá. Ọmọlábí wálé ayé ti lọ. Lójúmọ́ bí ọmọ Muhammadu Ṣẹ̀kẹ̀rẹ̀. Ikú àwọn ọlọ́pàá àmọ́ sáwọn àti ikú lóníyà. Àbúrò ẹ̀yọ́ ọmọ tọ́pọ̀ ẹ̀rọ ìgbè. Àjàpẹ́ ọmọ àgbọ̀já àgbọ̀. Ọmọ àgbẹ̀ nígbà tó lọ́wọ́ ọ̀dọ̀ lọ́nà ọmọ àgbọ̀ òkú ọ̀la. Olúkọ lọ́wọ́ ọ̀dọ̀ ẹ̀sẹ̀. Ọlọ́pàá padà lẹ́yìn ìgbà. Àlékún ìyàwó.
Thank you.
Oya ni pé ọmọ sí i.
Sọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú